How are you? I'm fine. Baba Pupa. Ẹ káàbọ̀. Chocolate baby. Yes, sir. Hi. Hi, hello. Alágbèsì ni. Orí mo yọ ni. Èmi náà rí ẹ mo yó. Sáà fún mi kì í. Baba Pupa. Chocolate baby. Ẹ ra sà. O ní kéèyàn pa ọmọdé. Anything ni mo pè. Anything tó bá fẹ́. Daddy mi. Mi na ṣe tọ́ ni lọ gym. Níbo ló ń lọ? Daddy mi ò bá yín lọ́rọ̀. Ẹ lọ fèsì ìyàwó yín. Ìwọ. Ogun ìṣúlẹ̀ ilé ìwà gbọ́ mi. Ìwọ ọmọ kékeré yìí. Ìwọ. Àbọ̀lọ́ ìbùkún ni. Ṣé wíńdò tó gbẹ̀rẹ̀? Ń bọ̀. Kí lẹ wá ṣe lájàgbàdì? Ṣé mo lè àjàgbàdì bọ̀ lè? Àmọ̀kẹ́, ò ń gbá mi. Bẹ́ẹ̀ ni mo gbà ẹ́. Mẹ́yìn mi, ẹ ṣe wèrè yẹn jù báyẹn lọ. Ìwọ tún wò, òun fẹ́ gbàlagbà tó rí pé èjì bàbá ẹ̀. Kí ló ń ṣe pẹ̀lú wọn náà? Àwọn ọ̀gá yìí máa èmi ló ń sọ English. I don't know you. Olóyè burúkú dúró. Mẹ́yìn mi ẹ rọra o, ẹ máa ṣe mẹ́yìn mi ni. Mẹ́yìn mi tẹ́lẹ̀ yẹn lọ fún wa. Mẹ́yìn mi dé díẹ̀. Ṣó níwájú yẹ mu? Ṣó fẹ́ fọ́ ni? Fẹ́ fọ́ ni o. Lọ́dà ní sùúrù Ajagbadi láwa yìí. Látòdìndín ilé kò wá sájà àgbàdì. Ṣé mi ò ṣe tó ni? Máníjà bíi ìdá torí ọ̀dọ́. Ó ṣáàgbà yàrá sí mi. Ṣé mi mo pè yín wá? Ṣé mi mo pè yín? Kí ni ó ń ṣe mẹ́yìn mi? Jẹ́ ìṣàlàyé. Ẹ sórí ọmọdé yìí. Ó ní bó ṣe bá dé ni. Báwo lè ṣe wá dé? Ó ní bó ṣe bàbá ẹ̀ ló fà á lé mi lọ́wọ́.